ẹ wo èèyàn tó mọ̀wé ló mọ̀wé, ẹni tó mọ̀ tọ́jú ara rẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ni ó máa jáde lákọ̀tún lóòrèkóòrè ní gbogbo ìgbà. Ẹni tí ó bá gbìyànjú láti fẹ̀sọ̀ lùgbà tó gbìyànjú láti ṣe táyé kọjú sí tí ò kẹ̀yìn sí tó dẹ̀ rí dájú wípé òun la ojú òun méjèèjì sílẹ̀ fi ṣe tó tọ́ àti ohun tí ó yẹ, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ló ṣeé ṣe fún láti máa gbé ìgbésí ayé ìrọ̀rùn. Akíra wa káàbọ̀ sórí ètò ìgbé ayé ìrọ̀rùn ní nǹkan ní Bond FM 92.9 rédíò alára àgbàyídá, níbi tí a ti máa ń yànnàná ṣe àtúpalẹ̀ àwọn èròjà eléyìí tó ń túbọ̀ mú kí ayé ó dẹrùn. Wọ́n ní Abdulwasin Salahuddin ọmọ tó mọ́kọ́ lórúkọ tó ń jẹ́ Blessing ọlọ́wọ́ bọ́tìn, láìgbàgbé abilékọ Bilkis Ayípọ́lá Ibrahim pẹ̀lú ẹnì kejì ní ìbáyìí. Ẹ kú dédé àsìkò yẹ kú àtàárọ̀ ṣáájú wọn gbọ́ ẹ̀yin èèyàn wa nílé. Mo kí yín o, Salahuddin Noah Ọmọbùkọ́lá aka Ọba Noah lasmat tó ní iṣẹ́ ń gbégbèsè ayé ìrọ̀rùn. Bẹ́ẹ̀ ni oníjẹ̀jọ́ bí afrokotìsí náà là á fàbọ̀ sí, a sọ̀rọ̀ nípa updating, pàápàá jùlọ à ń wo àwọn ọ̀nà tí à ń gbà update àwọn applications wa lọ́kọ̀ọ̀kan èjèèjì. Kí làwọn ohun tí ó lè bí ìjàmbá lákòókò tí èèyàn bá update, àwọn kí ni pàtàkì update àwọn application wọ̀nyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ibẹ̀ náà láti máa tẹ̀síwájú ká tó wá bọ́ sí agbọ́nrin ìdíwò gan-an la fi gbọ́dọ̀ rí dájú wípé a ṣe àyẹ̀wò fínífíní kó tó di pé a máa lọ download àwọn tó jẹ́ application wọ̀nyí. Àwọn trusted site wo ló yẹ àbí platform wo ló yẹ ká ti lọ máa download àwọn application wọn. Ó yá bóyá nìkan. Dáadáa ni lákọ̀ọ́kọ́ náà ká tó tẹ̀síwájú. A tọrọ gáfárà lórí ẹ̀yin tí ẹ máa ń wò wá online pé ó dàbí pé àwọn kíní network yìí fẹ́ máa ṣe mọ̀nàmọ́ná lọ́wọ́ rọ̀lẹ́, ṣùgbọ́n tá a bá parí ètò a ó upload gbogbo nǹkan tí a bá ń ṣàlàyé. So gẹ́gẹ́ bí nǹkan tí ẹnì kejì mi ń sọ, ibi tí a fàdàgbà tì sí ní ọ̀sẹ̀ tó kọjá ni pé báwo ni a ṣe lè update àwọn applications wa. So ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹ̀ ni wọ́n wá ní bóyá smart devices kan àbí kejì, pàápàá jùlọ bóyá phone àbí system tó yẹ pé wọ́n mọ báwo la ṣe ń update àwọn nǹkan yẹn. So lákọ̀ọ́kọ́ ká kọ́kọ́ ṣàlàyé kó tó wá di pé a bọ̀ sí agbọnrin ibi tí a dúró sí. Àti update nǹkan méjì lèèyàn máa update lórí èyíkéyìí smart devices. Firstly, alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni à ń pè ní operating system. So operating system òun ló kọ́kọ́ ṣe pàtàkì tí a máa ń update lórí, torí ìgbà míì wà ẹlòmíà kan ní system òun slow kò fast kò ṣe kankan bẹ́ẹ̀ yẹn torí pé o kì í máa update operating system. Ẹni tó bá máa update operating system lóòrèkóòrè kò ní máa slow, kò ní máa fà bí ìgbín. Ìyẹn àkọ́kọ́. Bóyá wa tí à ń lò bákan náà ló ọ̀bọ ṣe ṣorí o ní èyíkéyìí smart devices tá a bá ń lò. So yálà bóyá kíní là ń lò ní iPhone ni, bóyá Android phone là ń lò, bóyá laptop là ń lò. The main thing is that under settings ni wàá ti kọ́kọ́ lọ update. Ìyẹn ló kọ́kọ́ ṣe pàtàkì jù torí pé ìyẹn ni ó máa dáàbò bo ẹ̀rọ amáyérọrùn tá à ń sọ yẹn. Òun gangan ló máa kọ́kọ́ ṣe ìdáàbòbò àkọ́kọ́. Ó ní pé ẹ lọ sí orí settings yín. So ẹ̀yin tí ẹ bá mú bóyá fóònù yín dání, ẹ̀yin náà lè máa tẹ̀lé nǹkan tí mò ń sọ yìí. Ẹ lọ sórí settings yín. So tẹ́ bá lọ sórí settings yín, ẹ click lórí information device tẹ́ mú dání yẹn, yálà Android phone ni, iPhone ni, system ni. Tẹ́ bá ti click lórí ẹ̀, so ẹ wá lọ sórí check update. So tẹ́ bá ti click lórí check update, tó bá jẹ́ wípé ẹ ti update fóònù yẹn àbí system yẹn recently, ó máa gbé wá pé kẹ́ update. So àwa tá máa upload kíní fún later, ẹ máa rí gbogbo nǹkan tí mò ń ṣàlàyé, èmi ti update. So ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ wá ní application update. Ìdí tí general update yẹn tó fi carry everything ni pé òun ló máa protect
device yẹn generally. Ṣùgbọ́n gbà mí náà wà tó yẹ pé bóyá yálà ya eléyìí tí a fi ń ṣe owó àbí bóyá eléyìí tí a fi ń chat tí a bá update àwọn náà, torí àwọn náà máa ń upgrade security facilities wọn, security features wọn, gbogbo àwọn àkóónú tó máa ń ṣe ìdáàbòbò fún application yẹn àwọn náà máa update ẹ̀. So tí àwa ò bá ti wá gbìyànjú ká update ẹ̀, fún àpẹẹrẹ ìgbà kan password la máa ń lò lórí àwọn bank app wa, àwọn ẹ̀rọ ilé ìfowópamọ́ wa la máa ń lò. Ṣùgbọ́n nísìn ìgbà míì wà tó yẹ pé tó bá fẹ́ initiate, tó bá fẹ́ gba owó kọ̀ọ̀kan jáde, bóyá owó yẹn ti wá pọ̀, wọ́n máa ní pé kó tún ṣe face scan sí. So èèyàn tó bá ń lo ẹ̀rọ amáyédẹrùn yẹn tí ò update application yẹn, ṣe mọ̀ pé general update ò lè cover ẹ̀. So tó bá fẹ́ update ẹ̀, pàápàá jùlọ àwọn táwọn lo Android phone, ẹ kàn lọ sórí Play Store. Tá bá ti lọ sórí Play Store wa, ẹ máa rí icon kan tó dàbí tó gbé logo sórí. Tó bá yẹ pé email yín lẹ fi enter Play Store yín, ó máa gbé logo tó wà lórí email yín gangan. Irú èmi ń ṣe personal passport mi ló gbé síbẹ̀. So you click on that logo. So tẹ́ bá ti click lórí logo yẹn, ẹ wá lọ sórí manage app and device. Tẹ́ bá ti lọ sórí manage app and device, ẹ máa rí updates. So gbogbo applications tó wà lórí fóònù yín tó ti due fún update, òun ló máa list lọ́ndà bíbáyìí. So ẹ wo irú èmi nísìn, almost 81 applications ló ti due fún update. Gbìyànjú kan so gẹ́gẹ́ máa ń lo 81 applications, sí ẹ̀ tó ti fa fóònù ya, àwọn ẹ̀ ní máa wò bẹ́ẹ̀ o. Torí àǹfààní tá à ń fi ń ṣe ni mo fi máa ń sọ pé ẹ̀rọ alágbèéká wa ó yàtọ̀ sí pé kákan máa fi ṣakọ lásán. Odidi library kan ní lọ́tọ̀, storehouse. tó bá ń lò dáadáa, ó di dandan pé wàá máa ṣe àmúlò oríṣiríṣi nǹkan lórí ẹ̀. So kì í ṣe 81 yẹn nìkan ló wà lórí device mi o, ṣùgbọ́n eléyìí tí mi ti update in recent time, so mo lè click on update all, àbí kí n máa wo pé okay, èwo ni mò ń lò, èwo ni mi ń lò dáadáa, kí n kàn wo pé ó yá jẹ́ n click update eléyìí, kí n update eléyìí. So kò jẹ́ bó ṣe jẹ́ ní abala tó ní updating yẹn. So ẹlẹ́ẹ̀kejì wá ní ìdí tó ṣe pàtàkì ká lọ máa lo àwọn trusted sites láti wọ́n fi download àwọn applications wa. Kò sídìí kan eléyìí tó ṣe pàtàkì ń bẹ nítorí àwọn kòkòrò ajẹnirun. Ṣé ẹ mọ̀ pé kòkòrò ajẹnirun á máa wà nínú àgọ́ ara? Àwọn kòkòrò ajẹnirun lórí ẹ̀rọ amáyédẹrùn wa, which is virus. Tí a bá download ní trusted site, tí mo mean by trusted site ni pé àwọn ibi tó jẹ́ pé àwọn ni wọ́n create, àwọn ni wọ́n ṣe ẹ̀dá application yẹn tó jẹ́ new tó legit, jẹ́ pé direct site wọn, ojú òpó tó jẹ́ pé a lè fi bá wọn pàdé gangan. Tí a bá ti download ń bẹ̀, a ti ń gbìyànjú láti ṣí ẹ̀rọ alágbèéká wa àbí ẹ̀rọ amáyédẹrùn wa fún virus. Báwo ni virus yẹn ṣe wá kan àwọn scam? Torí security là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Bẹ́ẹ̀ni. Ibo ni wọ́n ti jẹun kan gbá, ibo ni wọ́n ti kanra wọn. Òun ni pé tí virus gangan, ìdí tí wọ́n ṣe create virus ni pé wọ́n fẹ́ get information látọ̀dọ̀ yín. Virus oríṣi mẹ́ta ló wà. Okay. Àkọ́kọ́ òun ni pé stealing virus. Eléyìí tá a pè ní phishing. They want to steal information from you. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ òun ni spy. Ká fi mú fínlẹ̀. Ó fẹ́ máa fi mú fínlẹ̀ lórí ẹ̀rọ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ òun wá lélẹ́yìí tó le jù. Ọlọ́run má jà bọ́ sọ́wọ́ àwọn ajínigbé. Ṣé mọ̀ pé wọ́n máa gba ransom? Eléyìí tó yẹ pé wọ́n máa take over control fóònù tó yẹ pé àwọn tí wọ́n bá fi lè ti rí àǹfààní àti ti kòkòrò ajẹnirun tó rí ẹ̀rọ alágbèéká wa yẹn, tẹ́ bá ti rí tì sórí ẹ̀rọ alágbèéká titi wa, yálà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni àbí laptop ni àbí èyíkéyìí smart device tá a bá ń lò, tán bá ti fi lè ráyè wọbẹ̀, wọ́n máa gba control. Mo fẹ́ mú example kan wá.
ní nǹkan bí ọdún 4 àbí 5 kan sẹ́yìn colleagues mi kan ẹni alábàáṣiṣẹ́ kan rẹ̀ tá a jọ ń ṣiṣẹ́ ó lùgbàdì irú nǹkan bẹ́ẹ̀ ní ọdún yẹn. Kí ló ṣe ni pé ó lọ download application kan. Application yẹn kì í ṣe right source ló ti download ẹ̀. So ìgbà míì wà immediately tẹ́ bá download ẹ lè má rí àpẹẹrẹ kankan o. Ó lè jẹ́ pé tẹ́ bá tí wọ́n ń lò for the meantime wọ́n kàn code system ẹ̀ ní gbogbo video file tó wà lórí system ẹ̀ gbogbo ẹ̀ pátápátá níṣe ló bẹ̀rẹ̀ sí ní gbé question mark sórí. So ìyẹn ni wọ́n ń pè ní ransomware. So ransomware yẹn ni pé wọ́n ti gba control. You will not have access to that file until when you pay. So ẹ gbọ́dọ̀ sanwó. Tẹ́ bá ti ń click ẹ̀ a wá máa link yín lọ sí site tó yẹ pé ẹ jọ lọ máa dúnàdúrà. Kìnìkan want to open this wọ́n máa fún yín condition. If you want to open it you need to pay this amount in dollar. So bó ṣe lùgbàdì kíní ẹ báyìí gbogbo antivirus ayé yà àti malware àti kíní kan la lò pátápátá ohun ti gbà tí kíní ẹ lọ o. Ọdún tó bá yẹ pé ìgbà tí àwa náà tún ti tẹ̀síwájú díẹ̀ ni ó tún ní nǹkan míì tá a lè ṣe tó yẹ pé a lè fi dá nǹkan yẹn padà. Ṣùgbọ́n nígbà yẹn ó dàbí pé àti tẹ̀síwájú rẹpẹtẹ lórí ẹ̀. So ohun tí mo fẹ́ fàyọ ni pé nítorí virus la ṣe gbọ́dọ̀ máa update àwọn system wa nítorí pé àwọn scammer yẹn ni wọ́n ń lo virus yẹn láti fi lè get into account àbí into any devices tí a bá ń gbé káàkiri. Nítorí virus la gbọ́dọ̀ máa update àwọn account wa torí pé àwọn scammer yẹn ni wọ́n ń lo virus láti lè máa fi terrorize àwọn smart devices wa. Ẹ fún gbàgbé pé ètò yìí ṣí sílẹ̀ fún ìpolówó ọjà ìpolówó ọjà náà ní àgúnmọ̀ o. Lẹ́yìn bá jẹ́ tech company ẹ jẹ́ ilé ìtajà phones àwọn laptops àti àwọn ohun ẹ̀rọ ìgbàlódé mìíràn ẹ lè wá darapọ̀ mọ́ wa lórí ètò yẹn pé ojú òpó 00633555507 00633555507. Ẹ lọ máa wò wá kétékété lórí onec digital tv àbí colourful presenter lórí gbogbo àwọn social media pátá. Ọ̀dẹ̀ lè máa lọ orí Bond FM live. Yes, Bond FM live náà 929 ẹ rí bẹ́ẹ̀. Orúkọ Blessing Àlùkò àwọn ọ̀nà ilé fún tọrọ ẹsẹ̀ ní o Sister Balikisa Ayọ̀pọ̀lá Ibrahim àti gbogbo àwọn tí àjọ máa kó ètò náà jọ. Abdulwasin Salahudeen ọmọ tó mọ kọ́ lórúkọ tó fi jẹ́ pẹ̀lú olùkú mi. Salahudeen náà ọmọ Bùkọ́lá tó bá dọ̀sẹ̀ tó ń bẹ̀ a ó máa tẹ̀síwájú níbi tá a dúró sí lórí àkókò gbà wá ní o ọ̀rọ̀ wà ńlẹ̀ o.